Oǹdó ni mo sá lọ lẹ́yìn tí mo fi mọ́tò tẹ bàbá onítakisí pa tán. Pa-Tunde ló sọ bẹ́ẹ̀. Kì í ṣe nǹkan tuntun pé kí mọ́tò kan kọlu èkejì látẹ̀yìn lójú pópó. Ọ̀pọ̀ ọ̀gbà nírú ẹ̀ máa ń ṣẹlẹ̀, oríṣiríṣi nǹkan ló sì máa ń fà á. Àmọ́ àrà ọ̀tọ̀ ni èyí tó ṣẹlẹ̀ ní nǹkan bí aago 8 kọjá ìṣẹ́jú díẹ̀ lálẹ́ ọjọ́ 9 oṣù kejìlá ọdún 2022 yìí lábẹ́òkúta. Wọ́n fẹ̀sùn kan géńdé ẹni ọdún 26 kan Pa-Tunde Adéyẹmí pé ó fi mọ́tò jíìpù Lexus bàbá rẹ̀ kọlu ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó wà níwájú rẹ̀ nígbà tí onímọ́tò náà sì takú pé àfi kó bọ́lẹ̀ kó ṣàtúnṣe sí ọkọ̀ ọ̀hún tó bàjẹ́. Níṣe ni wọ́n ló bínú wa ọkọ̀ rẹ̀ gorí bàbá ẹni ọdún 56 náà ọ̀gbẹ́ni Ismail Ọbáfúnṣọ́ tó sì tẹ̀ ẹ́ pa. Lẹ́yìn èyí ló sá lọ. Nígbà tílẹ̀ ọjọ́ kejì yìí ó sì fi mọ́, ó di gbádàgbọ̀n rẹ̀, ó sá lọ sí ìpínlẹ̀ Oǹdó. Ọ̀sẹ̀ méjì lẹ́yìn náà ọwọ́ àwọn agbófinró tó o. Èyí làlàyé tó ṣe fún tẹlifíṣàn Aláròyé. Pa-Tunde Adéyẹmí. Kí n tajà wà náà abúlé Olókùta 26 years aluminium baálẹ̀ àdúgbò búlọ̀ yára náà lọ. Mo ní accident náà di 18. Mo bá taxi méjì lẹ́nlẹ̀ ní Ṣàpọ̀ níwájú First Bank. So mo yín bọ̀ mo kọ taxi méjì yẹn ní sports yẹn gbọ̀ngàn mo kọlù wọn látẹ̀yìn. So from there mo bọ́lẹ̀. Mọ́tò wo lẹ́yìn wà? Lexus. Ṣé mọ́tò yìí ni? Mọ́tò dáadé mi. So mo bọ́lẹ̀ mo bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀. Ìgbọ̀n ní ẹni bá mi sọ̀rọ̀ gan-an ló ń bá taxi kejì yẹn sọ̀rọ̀ pé òun kọlu mọ́tò òun kíní kan because mo bá wọn bẹ̀. Èmi kò látẹ̀yìn. Kí ló fà á tẹ̀ fi kọlu? Báwo ló ṣẹlẹ̀? Mo bá wọn bẹ̀, ọtí kọlu taxi mi ti kọlu ra wọn lẹ́rẹ̀ẹ́dì taxi mi ti wà lẹ́rẹ̀ẹ́dì ọtí kọlu ra wọn. Bọ̀ èmi wà ń bọ̀ mi wọ àti mọ́tò wà lẹ́gbẹ̀ẹ́ mi ní nǹkan tí mo lè ṣe mọ́ bọ̀ mo kọlu wọn ṣá. Mo kọlu taxi méjì yẹn náà lẹ́jọ́ mọ́tò mẹ́ta tó wà nílẹ̀ ẹjọ́ yẹn. Glass taxi yẹn fọ́. Glass yẹn. Ẹni ò bá mi sọ̀rọ̀ gan. Ẹni ọkọ̀ ní kí ló ṣe ẹni wá ní ọtí kọlu mọ́tò wọn ti kọlu mọ́tò wọn ìyẹn ń taxi yẹn. Mi wà ẹ̀ bóyá wọ́n bá mi sọ̀rọ̀ ó fi mí lẹ̀ ó ń bá taxi kejì ẹ̀ sọ̀rọ̀ ẹni tó jọ kọlu ra wọn tẹ́lẹ̀ rẹ̀ dì ó ń bá yẹn sọ̀rọ̀. In that moment àwọn tó wà níbẹ̀ wọ́n ní kí n máa lọ pé kí tí n bá dúró pé mi máa san owó glass tó fún ẹ pé because ọmọ ní mo jẹ bí kíní kan. Mo lọ sókè lóúnjọ ẹ̀ ní sà èmi ò dẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ suddenly mo wá ní kí n jáde kí n máa lọ́n tèmi ṣé n gbọ́ sà. So mo dẹ̀ ń lọ mo fẹ́ kó lára tara taxi yẹn kí n máa lọ by side mirror mo wo side mirror because mọ́tò ń bọ̀ on speed lẹ́gbẹ̀ẹ́ mi so mo wá wo side mirror gbàtí wọ́n fi wé báyìí mo ní kí ọ̀bọ̀n yẹn ti di wiper mi ó ti sórí bonnet so suddenly mo wá pé kí n park sá bí olùbẹ̀rẹ̀ mo ń sá lọ ní mi mọ́ taxi driver kejì ẹnu bá sọ̀rọ̀ sá so nígbà tó ní kí mo ń lọ ló fi wá bá mi ìmúta kó tá bá mi gan because side mi bá lè mi wò gbàtí wọ́n fi wé báyìí mo ní kó ó ti kọlu ó ti di wiper mo ti kó ti sórí bonnet mi ìmọ̀ kó tó wá bẹ̀rẹ̀ mi ìmọ̀ bí olùbẹ̀rẹ̀ mo ń sá lọ ní sọ́dọ̀ ìgbìndẹ̀ ní kí n fi park bí a kì í bá sọ̀rọ̀ mo rí kó ti jábọ́ ti fò bóyá jábọ́ bóyá wápà yẹn mú pẹ̀lú bọ́nẹ̀tì yẹn bóyá bọ́nẹ̀tì yẹn ló yọ̀ ṣubú kọlu ó forí gbá kọ́fẹ̀tì yẹn. nígbà tẹ́yìn rí pé ó di wápà mi bẹ́ẹ̀ sọ. kí ló yẹ ká ṣe? mo fẹ́ kí n park sa but mọ́tò ń bọ̀ speed mo fẹ́ park pé kí n park saka báyìí tó báyìí mo wà tẹ́lẹ̀ pé kí n park báyìí but sọ́ọ́dì kí n park yẹn ó ti jábọ́ sa ó ti forí bóyá jábọ́ wápà yẹn yọ òfìrí gba ó ti já bọ́ sílẹ̀ lẹ́rẹ̀ẹ́dì ògbà ní park mo rí pé wọ́n rí àbọ̀sà àdúgbò yẹn ti ń yọ nǹkan mi ìmọ̀ tó ṣẹlẹ̀ mi nìkan ẹ̀ ń lè já so that's how mi fi dúró lẹ́yìn tó jábọ́ pé jábọ́sà ó jábọ́ ọkọ̀ vẹ́ẹ̀sì bọ́ mi mọ bí àwọn mọ́tò gun orí ẹ̀ mi lè parọ́ because mo lọ sókè lè oúnjẹ yẹn but ìgbà tí mo park mo ní pé tí máa kí n dúró oúnjẹ mi fẹ́ dúró mo ní pé wọ́n bọ́ ìsìn ẹ̀yàn àwọn rí àbọ̀sà àdúgbò yẹn wọ́n ti ń jáde pẹ̀lú nǹkan èmi nìkan mo wá ní mọ́tò mi mọ́ tó ṣẹlẹ̀ so that's how mi lọ mi lọ sí òkè lè owó tí mo lọ ń tèmi mo dẹ̀ pẹ́ ní ọkùnrin lé mi gbà tí mo ń lọ mi mọ́ tó ṣẹlẹ̀. Ó jábọ́ lórí mọ́tò mi sọ. Kò sí ó jábọ́ lórí mọ́tò mi. Ẹ̀sà ńgbà tí mo máa lọ ẹ máa gbọ́ sá mo fẹ́ kó wájú mi tí kì í ṣẹlẹ̀ gbogbo mo ti wá ìnà. Ṣé ń gbọ́ sá? Ìgbọ́dọ̀ sọ́ọ́ ní ti máa fi kò sí nǹkan tí mo lè sọ tí mo wá nà ẹni kò sí nǹkan tí mo lè sọ ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ wá ní pé bá mo sọ̀rọ̀ mi ì sọ anything that moment. Ṣé ẹ sọ fún pé kó wájú mọ́tò? Mi ò ever sọ anything because mi ò mọ̀ kó wá wájú kò sí wájú mọ́tò mi ó di bọ́nẹ̀tì mi ó di wáípà mi múnú fídíò. Kò jókòó ó di wáípà mi mú wáípà yẹn ló yọ sórí bọ́nẹ̀tì. Nígbà tó di wáípà yẹn mú. Bẹ́ẹ̀ ni sá. Kí ló tó fi wa mọ́tò nígbà tí èèyàn sì di wáípà yẹn mú? Mo fẹ́ park no mo ti ń lọ already mo ti ń lọ ó fò dápà mi mú ni. Nígbà tó dẹ̀ rí pé
bẹ́ẹ̀ ni wáìpà sà. mú ṣe ló yẹ kó move mọ́tò yẹn àbí ṣe ló yẹ kó dúró èwo ló Sọ́ọ̀dì- tó bá jẹ́ driver yìí ló yẹ kó ṣe. sọ́ọ̀dì ló yẹ kí n dúró ni but main road mo wà tí n bá dúró wá sí ni máa tún ṣẹlẹ̀ mọ́tò ń bọ̀ lẹ́yìn pẹ̀lú speed ǹdẹ̀ yẹ park sẹ́yìn kí n park ẹ̀dá mo ní kò ti jábọ̀ mi ǹdẹ̀ wọ́n mi lè ṣe ǹdẹ̀ mo yẹn lọ́jọ́ yẹn I'm scared mi yẹn lè sọ I don't know mi Naija lórí sà. kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn. lẹ́yìn ìgbà yẹn mo délé ṣọ́ọ̀kì yẹn wà lára mo délé nǹkan park mọ́tò sílé ń tèmi sí ọjọ́ kejì ǹdẹ̀ lọ sákúrẹ́. nígbà tó rí pé ó ṣubú. nígbà tó ṣubú mi dúró mo lọ ní sà mi nígbà tí mo yẹ bó ti ṣubú sáré fẹ́ dúró mo ní kí wọ́n rí àìbọ̀ sí ti jáde mi mọ́ lẹ́yìn ti ṣú alẹ́ ní sà mi mọ̀ pé wọ́n bẹ́ẹ̀ ti àdúgbò ti jáde mi mọ́ tó fẹ́ ṣe fún mi èmi nìkan mọ̀ àwọn mọ́tò sà so that's why mi fi dúró bẹ́ẹ̀ ni sà. lẹ́yìn ìgbà yẹn kí ló ṣẹlẹ̀. mo lọ sílé ni. kí ló ṣe nígbà tó délé. mi ṣe nǹkan kò pàṣẹ sílé mo rẹ̀ kó ọjọ́ kejì mo kúrò lé. wọn ò sọ fẹ́ nìkankan. rárá sọ. kí ni ìdí tó fi ṣe bẹ́ẹ̀. mi mọ̀ bóyá ènìyàn kú mi mọ̀ tó ṣẹlẹ̀ àti ayé mi sì ń já nígbà tí màá fi délé. nígbà tó gbé mọ́tò tó kì í ṣe mọ́tò tó já mọ́tò láti ẹ̀. nígbà tí mo ní kó wọn ti ń jáde ládùúgbò àti bóyá jábọ̀ yẹn mo ní kó wọn bọ́ ìsà àdúgbò ti ń jáde sà. mi mọ̀ ọjọ́ kejì mo ti travel mi mọ̀ pàrọ̀ǹtì ọtí bí náà tààrùn tẹ́lẹ̀ mo ti sọ fún yín mi mẹ́ǹtì Àkúrẹ́ ni sà. mo school Àkúrẹ́ bọ̀ mo lọ fún business ni sà. Àkúrẹ́ bọ̀ nẹ́kùn. so mo lọ fún business mo ta ọtí ni sà so mo wá lọ fún business Àkúrẹ́ ṣá business ọtí ni mo bá lọ fún Àkúrẹ́ ọtí bí wọ́n ta bíà mo ń ta wine. so nígbà tó di ọjọ́ kẹta bí ọjọ́ kẹrin dájú mi pé mi wọ́n ní wọn dàgbà pọ̀ wọ́n ní mo fún wọn tó wọn láti kí wàá ní sọ fún wọn mo ní mi mọ̀ pé mi mọ̀ bóyá mi ń jà mo máa sọ fún wọn wọn á ní ìyẹn kú mo ní mi mọ̀ ń ṣẹlẹ̀ so wọ́n á ní pé wà á ní mò ń bọ̀ lé sọ́ọ̀ mi zà wọ́n yẹ di Monday nítorí wọ́n yẹ di Sunday mọ́ mi kú Sunday so wọ́n yẹ di Monday tí mo délé wọ́n á ní pé mi lè dúró lé o pé kí n máa lọ sí station fúnra mi lè wá mọ́tò lọ sí station Ìbàrà. kí ló dé tí láti fi yọ ẹ́ńdì mọ́tò fún láti lè rọ pé tó bá yọ. mo sọ fún yín mi mi mọ ẹni tí n pa ìròyìn sí nílé because nígbà tí mo délé mo start mọ́tò nígbà tí mo lọ sí station Ìbàrà yẹn mo sá mo gan mọ́tò lọ sí Ìbàrà. ìgbà wọn gbé ẹ́ńdì padà sí tí wọ́n fi rí mọ́tò yẹn wá ṣe mọ́tò yẹn náà ló tún wà lọ sí. wà mí báyìí gan sa. báwo ìgbà náà dá ẹ́ńdì yẹn padà sí. mi ì sí nílé mi ì Naija nǹkan pa ẹ̀ sá mi ì sí nílé mo sọ fún mi wíìkì mi sí nílé sá nígbà tí kò ń ṣẹlẹ̀ mi ì Naija mi mọ̀ nǹkan pa ẹ̀ sá. báyọ̀ kí ló lérò tiẹ̀ náà ní ẹjọ́ tó rẹ̀. bẹ́ẹ̀ ni sọ. tó bá yẹ pé dáàdì ẹ̀ ni wọ́n fi mọ́tò pa tàbí ẹ̀kan lẹ́bí ẹ̀kan náà pa bẹ́ẹ̀ sí dáìfà yẹn dẹ̀ lọ. ó ní kí ló ṣèdájọ́ nítàn kí ló máa rò báwo ló ṣe máa rí lára ẹ̀. ó máa dùn gan sa. sọ kí ló dé tó fi ṣe. mi Naija azim pé mo ṣẹlẹ̀ sí mi rí first time mi nazent rí gan sa first time nílé sa mi mọ bóyá ìṣẹ̀lẹ̀ gan so mi Naija mi mọ bóyá ìṣẹ̀lẹ̀. kí ló fẹ́ kí ìjọba ṣe fún ẹ. jọ́kíjọba gbà mí because nǹkan tí mò ń gbọ́ sa wọ́n ní mo fẹ́ kí mo fẹ́ pa mo ní tẹ̀sán láti pa so mi dẹ̀ ever sọ nǹkan bẹ́ẹ̀ mi Naija kí mi tẹ̀sán láti pa àyàn kò possible sa so kí ìjọba gbà mí kọ́ gbọ́n mi ẹni tó máa fi wọ́n àfihàn mi lọ́wọ́ tó máa fi bọ́ ní ilé náà ni sa. tó o bá ní ìtẹ́jú àti pa kátẹ̀ ní ọ̀sán nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ sọ lọ́jọ́ kejì o rò mú pé àpò tó ṣẹ̀ṣẹ̀ lánàá kí ni káwọn èèyàn bẹ́ẹ̀ gbé sẹ̀sì o àbíkó sọ nígbà tẹ́ o sọ fún mi. mistake tí mo ṣe ó yẹ kí n lọ sí jọ̀ngàn ó yẹ kí n lọ sí jọ̀ngàn ọjọ́ kejì ni but mi mọ tó lè mi as in how be sa mi mọ mi kò ṣẹlẹ̀ sí mi rí so mi Naija nǹkan bẹ́ẹ̀ sa. tó bá tó tó bá mọ́tò. a tó bí i 2 years sa. bẹ́ẹ̀ ni sa. ẹ̀ka tí wọ́n ti ń ṣèwádìí ìwà ọ̀daràn abẹ́lé ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó wà léléwé ẹran lábẹ́òkúta ní Pa-Tunde wà báyìí gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá Ògùn CP Lánrè Bánkọ́lé ṣe pàṣẹ. ibẹ̀ ló ti ń ṣàlàyé ohun tó jẹyó tó fi fìbínú pa ẹni ẹlẹ́ni. wọ́n ní tìwádìí bá ti parí ilé-ẹjọ́ ni wọn yóò taari afurasí apààyàn yìí sí láìpẹ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.